Welcome to Culture Africa TV. A ní wíwọ̀ àti nípa àwọn àṣẹ wa. Nípa èdè wa ní sísọ, àwa tá a jẹ́ ọmọ Yorùbá tí wọ́n bí wa sínú Yorùbá, ká máa gbìyànjú láti máa sọ èdè yìí sáwọn ọmọ wa. Ọmọ tá a bá bí tá a bá sọ èdè abínibí wa sí, èdè yìí máa parun. Ọmọ tá a bá bí tá a fi èdè abínibí wa kọ́ kò ní mọ ẹ̀kọ́, ọgbọ́n àtòye tó wà nínú nǹkan yìí. Nílẹ̀ Káàárọ̀ Oòjíire, ọmọ tó bá jí tó bá jọkùnrin á dọ̀bálẹ̀ kí àwọn òbí rẹ̀. Ọmọ ò kì í nawọ́ sóbí rẹ̀ nílẹ̀ Yorùbá o. Tó bá jóbìnrin á kúnlẹ̀ kí àwọn òbí rẹ̀. Ọmọ ò kì í nawọ́ sàn òbí rẹ̀ nílẹ̀ Yorùbá o. Tá a bá kọ́ àwọn ọmọ yìí tí wọ́n bá lọ ọ̀ta, wọ́n kan ará àta lábùkù, wọ́n sì padà dá àbùkù padà wá bá wa ń lé pé ṣé wọn ò kọ́ ọ lẹ́kọ̀ọ́ ni. Tá a bá ti kọ́ àwọn ọmọ yìí tá a fi kọ́ wọn, wọn à ní mọ̀. Nípa ìmúra wa, ẹ wáyé òde òní, aṣọ tá à ń wọ̀ tẹ́ ẹ bá rí èèyàn báyìí tó jẹ́ pé kọlà, tẹ́ ẹ ti wò pé eléyìí Ògúndèjì ló yẹ kó jẹ́. Aṣọ tẹ́ ẹ rí lára àti wọ aṣọ Yorùbá, aṣọ àṣà wa, aṣọ ọ̀ṣẹ wa yóò mọ̀ tì lójú. Wọ́n ti rí àwọn nǹkan yìí, ẹni tó bá ń ṣe bí ẹni tó luko, wọ́n rí ẹni tó bá ń ṣe bí ẹni tí ó kàwé. Tipátipá ọjọ́ kan tí wọ́n yà sílẹ̀ pé ká fi máa wọ aṣọ ara wa, ẹlòmíì ò tún ní lè wọ̀ ọ́. Nínú àwọn ọ̀nà tá a sì lè gbà láti máa gbé àṣà wa lárugẹ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, yàtọ̀ sí èdè, a gbọ́dọ̀ dáàbò bo àwọn nǹkan kan nínú nǹkan àṣà wa. Èmi ní ìsìn, ẹ̀yin ní ìsìn, a jẹ́ ọmọ Yorùbá, a ní n tá à ń ṣe nínú ìdílé wa. Bóyá ìdílé alágbẹ̀dẹ ni ẹ ti bí yín, bóyá ìdílé àyàn ni ẹ ti bí èmi, tí wá ń tì mí lójú, tí mo ti kó gbogbo ìlú wa, ìlú tó jẹ́ pé tí wọ́n bá lù níbi tó ọmọ bá wà l'Amẹ́ríkà yóò gbọ́ tó bá ti jẹ́ ìlú ilé wọn, a ti kó dànù. Ẹ̀yin gẹ́gẹ́ bí alábẹ́dé, ẹ gbà kí wọ́n kọlà fún yín débi wípé ẹ kọ́ fọmọ yín, ẹ ti kó gbogbo ń tẹ́ ẹ fi ń kọlà ẹ fi kó dànù. Ẹni tó jẹ́ pé eégún ni wọ́n ń bọ nídìílé wọn, wọ́n ti kó gbogbo ẹ̀kú yìí, wọ́n ti lọ dáná sun. Tá a bá ti dáàbò bo àwọn nǹkan ìní wa, àwọn gbogbo ń tá a pè ní Yorùbá yìí yóò mọ̀ parẹ́ díẹ̀díẹ̀. Kó tó kan ọ̀rọ̀ pé ṣèjọba ó tiẹ̀ fún wa lákòókò kan, ṣé á tiẹ̀ ya àwọn nǹkan kan sílẹ̀. Èmi àti yín náà la kọ́kọ́ níṣẹ́ tó pọ̀ láti ṣe. Ǹjẹ́ ẹ̀yin dáàbò bo ogún ìdílé yín bí? Èyí tí ń jẹ́ ogún ìdílé yín, ìgbà tí wọ́n ń pè èèyàn l'Ógúndélé, tá a wá rí bí ojú pa Ògún yẹn mọ́ nílé wọn. Òun ti lọ, yálà ó kàwé, ó lóun ti parẹ́. Ìgbà tí wọ́n ń pè mí ní Ọ̀jẹ́lábí, tí a wá rí ẹ̀kú, tá a rí ń tọ́jú ọmọ, tá a ní nǹkan míì ti dé ta sọ́nù. Ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Tẹ́ ẹ bá wò mí tí mo bá yín sọ̀rọ̀, ẹ rí i pé yín mọ́ka wà lẹ́nu mi. Mo dẹ̀ travel káàkiri àwọn orílẹ̀-èdè míì. Mùsùlùmí ni mí, Àlájì ni mí. Ẹ rí i pé ńgbà tẹ́ bèrè ó kọ́ mi, mo jẹ́ kẹ́ ẹ mọ̀ pé èmi làárẹ̀ ẹgbẹ́ akéwì jákèjádò Nàìjíríà. Tí mo bá sọ wípé tí mo bá ṣe nǹkan ìtẹ́lómi bá rí lẹ̀kẹ̀ báyìí lọ́wọ́ èèyàn, wọ́n gbàgbọ́ bóyá òun ṣẹbọ tàbí òun ṣe nǹkan kan, kò dẹ̀ papọ̀ mọ́ra wọn. Ẹni tó kọlà báyìí iṣẹ́ tẹ́ ẹ dá mọ̀, tí mo bá déwájú yín, what can I do for you lẹ́tùn wọn wí. Tí mo ti mọ̀ pé lè Yorùbá ẹgbẹ́ mi ni, gẹ́gẹ́ báwọn àyà yòókù ṣe ń ṣe, wọn èé sọ ìmúra wọn nù, wọn èé sọ ọ̀rọ̀ wọn nù. Ojú ọmọ tí a wá ní, tá a bá fẹ́ lọ ìlú òyìnbó, à ní lè wọṣọ wa. Tá a bá débi tá a ti ráwọn èèyàn wa, à ní lè sọ èdè wa. A tún wá bá débi pa, a tún sọ oúnjẹ wa nù. Oúnjẹ tá a ní tí ó ṣe wá lára lóore, tá a bá travel tó yẹ ká béèrè rẹ̀, ọwọ́ la fi mọ jàmù làwọn tó kó síbi ilé alọ́pẹ́ àmọ́ fi jẹ́. Ìyín tá a fi wá sọ fún wọn pé àyè fi síbi jẹ́ nílẹ̀ Yorùbá tí a ọwọ́ là á fi jẹ́ o. Nínú ìyín tá a gbọ́dọ̀ sọnù, ẹ wo bí oríkì ṣe pàtàkì tó. Tí wọ́n bá ń kì yín, ẹ wo bórí yín ó ṣe máa wú. Tí wọ́n bá ń kì yín, ẹ wo bí ara yín ó ṣe máa dìde. Ṣé ẹ mọ̀ pé nínú nǹkan lẹ̀ wa tá a gbọ́dọ̀ sọnù? Tí jagunjagun bá ń jagun lójú ogun tí wọ́n fẹ́ kó sinmi, wọ́n ò kì í ni. Téèyàn bá fẹ́ yọ̀lẹ tó fẹ́ yọ máa lè, wọ́n fi oríkì kì pọ̀n bàbá rẹ̀ sì ṣe báyìí. Báyìí ni bàbá rẹ̀ ṣe, yóò bá dìde ààrẹ. Gbogbo àwọn nǹkan yẹn à lè rí níbòmí. Ìdí náà nu tí a fi gbé ọmọlúàbí tá à ń ṣe yìí kalẹ̀ láti lè jíra wa jí níbi tá a sùn sí. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ẹ ti sùn, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti sùn. Tí n bá pàdé yín ní ìṣètẹ́yìn ló ti pupa yìí, ẹ sọ pé ìṣe Yorùbá, tí wọ́n bá sì ní ẹ kọ́kọ́ yín lẹ̀, ó kọ Yorùbá ni. Àti múra Yorùbá lọ bí iṣẹ́, ọ̀gá tẹ́ fẹ́ múra lọ wájú ẹ̀, yóò lóun ó dá yín dúró. Ẹni tó bá múra bẹ́ẹ̀ wá, ẹ sọ pé ó ti luko. Ọmọ yín tó bá ń sọ èdè abínibí, ẹ ní fẹ́ràn rẹ̀.
wọ́n ti gbà pé ẹni tí bá ń ṣèdè abínibí wọ́n gbà pólódo ni àwa tí ó sì gbà pólódo ni wáyà ààyò olódo o ọmọ tó bá sọ lẹ́nu àpò ìyà ńlọsọkọ ìdí nìyẹn láàrin kó tó kàn kó sí nǹkan kan tí ń jẹ́jọba èmi ẹ̀yin àwa náà níjọba ìgbà tíjọba kan ya ọjọ́ òní sílẹ̀ ní ìsinyìí pé ọjọ́ yìí o ẹ jẹ́ kọjọ́jọ́ olùdé tẹ́yìn bá dé orípò tẹ́yìn jẹ́ gómìnà àbẹ́mi jẹ́ tí mo bá fi ọjọ́ kan lẹ̀ fún èdè abínibí wa ó ti di ń tẹ́ ẹ fi lọ́lẹ́nu ṣùgbọ́n ẹ̀yin débẹ̀ ẹ̀yin ò fẹ́ ṣe èmi débẹ̀ èmi ò fẹ́ ṣe ta lẹ wá fẹ́ kó débẹ̀ tó fẹ́ ṣe ọmọ tí kò bá àṣà yín lọ́wọ́ yín àṣà yẹn gangan ti parẹ́ ẹ̀wẹ̀kẹ́ ti yín ṣe kọlà ẹ̀wẹ̀kẹ́ tèmi ṣe mo kọlà àwọn bàbá wa dẹ̀ kọ́ ojú òtí wọn ó dórí tiwa àkọ́mọ́ definitely àwa náà tún ní kọ́ fọ́mọ́ mọ́ ọ̀dọ̀ èmi àti yín náà ní nǹkan tí ń wọ́ wá tá a bá sì fẹ́ kó tún ṣe láàrin èmi àti yín náà ni. báwo ni a ṣe lè jẹ́ kí ìrẹ́pọ̀ wà ní lára ọmọ Yorùbá ẹ mọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ parí election tán ni. ọ̀nà tí ìrẹ́pọ̀ fi lè wà láwùjọ wa àkọ́kọ́ nú ẹ̀ náà ni èdè ẹ wo àwọn orílẹ̀-èdè àgbáyé àti àwọn ẹ̀yà mìíràn bí mo ṣe débí ní ìsìn mi ò mọ̀ yín rí mi ò mọ̀ àwọn míì náà rí ṣùgbọ́n látara èdè wa tí mo bá jálejò tí mo kí yín ẹ káàárọ̀ o tẹ́ ẹ gbọ́ inú yín ọ̀kọ́ dùn pé ara mi lélẹ́yìí àjòjì ò ní gbọ́ èdè yẹn mo wá sọ fún yín pé mo wá ṣẹ́wá bí yìí ni ẹ wá ń fèdè sọ fún mi pé má dùn bí yìí o ibi yìí ò sún wọn o èmi gan tí mo wà ń bí ẹni tó wà ń bí ò ní gbọ́ tó jájòjì ẹ ti tètè jẹ́ kí n mọ̀ ẹ wo bí ìrẹ́pọ̀ ó ṣe wà tó bá jẹ́ wípé ọdún mẹ́wàá mo fẹ́ lò ń bí ọ̀nà bí màá ṣe súnmọ́ yín ni màá wá ẹ wo àwọn ẹ̀yà míì tẹ́ bá gba haúsá síbì kan kóṣù mẹ́fà ò tó pé haúsá àbí ó ti pé mẹ́wàá wọ́n ò ti máa múra wọn wá wọ́n ò ti máa múra wọn wá wọ́n ò ti máa múra wọn wá bẹ́ẹ̀ ni Ìgbò lè lo 20 years ní ṣọ́ọ̀pù ẹyọ kan torí pé yóò máa gbé fẹ́ lòmíì ni yóò máa gbé fẹ́ lòmíì ni títí a gbà wọ́n sílẹ̀ Yorùbá alábàdé alábà àwọn Ìgbò ànísábó nílẹ̀ Yorùbá àlọ́ba látàrí pé wọ́n ń pera wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n àwa ò pàtàkì èdè yìí bá a wà nínú mọ́tò lásán àti sóòdògùn fún wa bá a rí ibi tí wọ́n ti fẹ́ yan èèyàn wa jẹ àti sóòdògùn fún wa tá a bá ti pàtàkì èdè yìí ìrẹ́pọ̀ wà nítorí pé èyí jọ̀gá ẹjọ́ mọ ológun ẹ wá rí sọ́jà kan tó ń fìyà jẹ nìkan ẹ sì wú ẹ̀kẹ́ rẹ̀ ẹ rí pé gọ̀ǹbọ̀ lélẹ́yìí Kaduna lẹ́wà lóòótọ́ kìí ṣe lẹ Yorùbá ṣùgbọ́n gọ̀ǹbọ̀ rè bẹ́ẹ̀ Yorùbá ti jẹ́ Adédèjì yóò sì jẹ́ Oṣù Ọlálé ẹ wàá fi èdè sọ fún arákùnrin ẹsẹ̀ wo lọ́sẹ̀ inú yúnífọ̀mù lẹ́wà o inú yúnífọ̀mù lẹ́ńtínà náà wà o ẹsẹ̀ wo lẹ́sẹ̀ ó ní mo fẹ́ kọ̀kọ́ lọ́kọ wọn ni ọ̀dà mọ̀ wọ̀rí mọ̀ sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tó ń sọ lọ́jọ́ ọmọ lù ọ́ sí ṣé ẹ mọ̀ pé ẹ ti sọ fún lédè tẹ́lòmí ọ̀gbọ́n ìràn lọ́wọ́ inú rẹ̀ ó dùn bẹ́ẹ̀ jọ́gọ̀ ọlọ́pàá tí wọ́n gbé yín lọ bí tí èsè lẹ Yorùbá tẹ́ ẹ bá ti pàtàkì èdè yín tẹ́ ẹ bá ti kọ́kọ́ rẹ́ni tó jẹ́ pé Yorùbá yín ni o tẹ́ ẹ bá sọ fún kí ló gbé ọ débí ọ̀ràn wo lọ dá wọ́n sì ọ̀tá àwọn kò ní nǹkan ọ̀dà yín ni wọ́n padà mú ọ wá ṣùgbọ́n jẹ́ wọ́n kọ́kọ́ máa mú ọ lọ ẹ wo bínú rẹ̀ ó ṣe dùn tó látara bẹ́ẹ̀ yóò nífẹ̀ẹ́ yín látara bẹ́ẹ̀ ẹlòmíì náà nífẹ̀ẹ́ yín látara bẹ́ẹ̀ nǹkan mọ̀ ọ́ lọ n tó lè mú ìrẹ́pọ̀ wá ẹni ká pàtàkì èdè wa púpọ̀. níparí a fẹ́ kẹ́ ṣe oríkì ilé ìsà.